Ṣàó Àwón-Gá ni ó mọ̀ lọ. Ṣàó Àwón-Gá ni ó mọ̀ lọ. Bí mo fẹ́. Bonpé nílùú Shàó, nǹkan pàtàkì ni Bonpé jẹ́. Ṣùgbọ́n kí n tó sọ nípa Bonpé, ẹ jẹ́ nǹkan ṣe báyìí náà. Mo fẹ́ kí àwọn ará ilé tán wò wá, tán gbọ́ wá. Pé béèyàn bá fẹ́ ni kì í wò rẹ ni. Béèyàn bá dọ́jà lẹ̀ bí ò bá rẹ ni náà, ẹni náà lulẹ̀ nù o. Ẹ̀yin tẹ́ ẹ̀ já lulẹ̀, tẹ́ ẹ̀ ń wò wá, tẹ́ ẹ bá ti gbọ́ gbàrà pàdé. Wọ́n á tún jẹ́ pàtàkì pé lọ́rọ̀ lu Shàó là ń sọ. Tínú yín tó ń dùn, inú yóò máa dùn sí ni o. Ogun tẹ́ ẹ bá ní níre láyọ̀ yóò máa gbòòrò sí ni. Ìfọ̀kànbalẹ̀ ó máa jẹ́ tiyín o. Ẹ ní ṣìṣe. Lórí ń tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi, ká ṣe ráńpẹ́ ìtò ń jẹ́ Bonpé nílùú Shàó. Ìtò bí Bonpé wá, ó ní nǹkan kan tí ó bí Bonpé wá tó ṣe pàtàkì. Tẹ́ ẹ bá wò pilẹ̀ Shàó, tí a ti dá Shàó lẹ̀, èyí ṣe pé èèyàn kan ṣoṣo ló tẹ̀ ìlú Shàó. Àwọn tó tẹ̀ ìlú Shàó wọ́n pọ̀, àwọn ọ̀tẹ̀ ni wọ́n. Èyí sì tàn yín la fẹ́ sọ lénìí. Akànfẹ́fẹ́ mi ẹ̀gún bì kan níbi tán pa dé, tán fi mórúkọ Shàó pé ẹ jẹ́ ká sára wa jọ kájọ máa hó pọ̀. Ṣé wàá rí ká sára wa jọ kájọ máa hó pọ̀? Ní sì ń tẹ̀lé ìlú Shàó láti ìpìlẹ̀ tán ti dá. Ejò ọmọ Shàó kì í dárìn. Àrìnpọ̀ ló sábà máa ń ṣẹlẹ̀ nípa ọmọ Shàó. Ìyẹn ló wá dé wá fún Bonpé. Ṣé mọ̀ pé Bonpé yìí ibi ìjòkó ni, tó yẹ pé bí àwùjọ la ṣe. Bí a bá ní Bonpé ládùúgbò kan, kò sádùúgbò tí wọ́n ti ní Bonpé. Ibẹ̀ làwọn èèyàn ti máa ń jáde wá bí a fẹ́ ṣe fàájì, a fẹ́ bára wa sọ̀rọ̀. Ṣùgbọ́n pàtàkì ní tó wà fún ni pé láyé ìgbà kan táwọn bàbá wa bá lọ sóko, ọmọdé náà lọ sóko àbálọ. Bí wọ́n bá dé wọ́n pe kíní kan ní recreation yẹn nígbà tí èèyàn fẹ́ gbafẹ́. Ọ̀nà ọgbọ́n tí àwọn bàbá wa rò ń gbà yẹn pé ọ̀nà tá a tún lè fi máa gbafẹ́ ní abẹ́sẹ̀ fàájì. Á jáde kúrò ní yàrá, àwọn àpọ̀ sójú kan, gbogbo wọn péjọ sójú kan, ìjòkó ni. Lọ́nà bí a bá péjọ sójú kan, oríṣiríṣi ọ̀rọ̀ ni ó máa jáde. Èyí sì pé mo dá wà, mo ń dánú rò irọ́. Jáde wá gbatẹ́gùn, wá ṣe fàájì ara rẹ̀ níjòkó wá gbọ́rọ̀. Ibi tá a wá ń jòkó yẹn òun là ń pè ní Bonpé. Lọ́nà bí a bá wo bí orúkọ yẹn náà ṣe wá náà, bíi pé ìgbà téèyàn péjọ pé Bonpé, iná ń pè ní Bonpé, ibẹ̀ gangan oní tá à ń sọ̀rọ̀ ní lórí. Ní tó wá wà fún, mo ti sọ lẹ́ẹ̀kan, mo ní wà fún bí tá à ń pè ní recreation, pé tá a ti ń gba fàájì ni. Ọ̀rọ̀ ibẹ̀ lẹ́tì mọ́ ta ayò ọpọ́n. Ibi Bonpé lẹ́tì mọ́ ta ayò ọpọ́n. Léè ṣe pé o wá bẹ́ẹ̀, o kàn déédéé sùn, o lè sùn bẹ́ẹ̀, òun lè gbé ọ lọ. O lè wá nítorí pé o fẹ́ tayò. Mọ̀ pé ẹni tó ń tayò ọpọ́n, ó ní iṣẹ́ tí ń ṣe fọ́pọlọ. Nígbà tí èèyàn ń fún ọpọlọ èèyàn ní energize ọpọlọ ni, tí ó lè pé yes, nípa ìṣirò ó mọ lóye ń bẹ̀. Bonpé wà fún yẹn kọ̀kọ́. Bẹ́ẹ̀ bá wá dórí ibi Bonpé, tẹ́ ẹ dórí ìjòkó, ibi tí ń Bonpé. Ẹ wo, ẹ má jẹ́ ń tàn yín. Ẹni tó bá wà lórí Bonpé, information tó ń gbọ́, ọ̀rọ̀ tó ń gbọ́, ó jẹ ní ọlọ́dún òyìnbó lọ. Ọ̀pọ̀ ẹlòmíì wá ní afa ìdébàdàn ìwé èkó, ibi wọn bá jòkó lórí Bonpé. Ilé ìlú òun tiẹ̀ wá, tọ̀wọ́n òun tiẹ̀ wá. Ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi. Ẹni tó bá jòkó lórí Bonpé, ó fẹ́ lè di information minister. Torí tí ó máa gbọ́ níbẹ̀, Bonpé tó wà fún yẹn náà. Àgbọn tó ṣẹlẹ̀ níbí, tó ṣẹlẹ̀ lọ́hùn, tó ṣẹlẹ̀ káàkiri, yóò máa gbọ́. Nígbà tí èèyàn wà nílé fàájì, ilé ọtí, ilé ẹ̀mú tó yẹ pọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ máa gbọ́. Ó ti sọ nípa ayò ọpọ́n náà tó wà fún nìyẹn. Bonpé náà wá tún nì. Àwọn bàbá wa máa ń lò fún ìdájọ́. Ìdájọ́ tí mo ń sọ ni pé bí èèyàn bá ṣẹ̀ ládùúgbò, nígbà bá tuntun dé orí Bonpé, ló ti wá ṣe kíni, ló ti wá fìyà jẹ, ó ń ṣèdájọ́ fún lórí Bonpé, níbẹ̀ ló ti fìyà jẹ. Nígbà wọn pè ní judgement, níbẹ̀ ló ti ń pé nǹkan bá tó bá jọmọdé ni wọ́n lè ní pé ó dọ̀bálẹ̀, wọ́n bá ti ṣèdájọ́ ẹ̀, wọ́n lè jẹ́ pé wọ́n náà ni. Kọ́dà wọ́n ṣe bágbà náà, wọ́n ń tàyàn lójì ní Bonpé náà láti ń tàyàn lójì, bágbà náà bá wà bàjẹ́, ibẹ̀ náà ló ti pè wá. Ètò ó ń jẹ́ ó yé wa pé kò sẹ́ni tó ga gàgàrà ju society rẹ̀ lọ. Èyí sì pé mo wá lè fi rọ́ ohun ẹ̀tọ́ mi irọ́ tó o bá ṣẹ̀
ọ̀rẹ́ ní ọ̀rọ̀ kóòtù ẹ̀fọ́ mi kóòtù gangan níbẹ̀ wọn á ṣe kí ni wọn á dá sẹ̀ríà fún ibẹ̀ ìdájọ́ ó gbà ń bẹ̀ wọn á sì fìyà jẹ. ẹ ṣe wá wo bí Bonpé ṣe rí bó ṣe ń bá a bọ̀ ó tún fẹ́ ní dimension mi báyìí tó fẹ́ ṣe lọ́dà pé bóyá ó fẹ́ máa mú bí irú age bracket dání pé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ṣe mọ Bonpé ó lè jẹ́ pé àwọn Bonpé tá a dálẹ̀ ládùúgbò àtọmọdé àtàgbà ó lè wà ń bẹ̀ ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ títí lè ní àwọn nǹkan wá wà tó jẹ́ pé àwọn ọ̀dọ́ lè wò ládùúgbò pé tó àwọn ọ̀dọ́ bíi ìlàdá ilé ó lè jẹ́ pé àwọn àgbàlagbà wọ́n lè máa wà níbi tó ó lè jẹ́ pé àwọn àgbàlagbà náà nílé ilẹ̀ wọ́n lè jẹ́ pé àwọn ọ̀dọ́ òsì ilẹ̀ àwọn kan bẹ tó pé àtọ̀dọ́ àtàgbàlagbà àtọmọdé iná lè bá lórí Bonpé tẹ́ ẹ bá wá wo Bonpé ibi náà sábà máa kọ́ Bonpé sí ibi tó ní gbòòjì ó lè jẹ́ bí abẹ́ igi ó lè jẹ́ gbẹ̀lẹ́ ẹ̀wọ̀n wọn ànífẹ́ kọ́ Bonpé sólòrùn torí ìsàlẹ̀ nìkan náà dúró lórí Bonpé wọ́n lè fẹ́ dúró lórí Bonpé lọ́sàn-án nírọ̀lẹ́ ẹ̀gbẹ́ tó bá dúró lọ́sàn-án tó bá jẹ́ ní òru ni kò ní fún ọ láyè láti dúró torí kò tẹ́ tí ó fẹ́ dúró ní òru ibi tó bá ní gbòòjì náà sábà máa kọ́ Bonpé sí ọ̀kan ti ń bẹ ládùúgbò wa bí wọ́n pè ní abẹ́ igi àánú Bonpé ló wà lábẹ́ àwọn igi ló wà níbẹ̀ abẹ́ igi àánú wọn pẹ̀ Bonpé wà rèé tó sábà máa fi ń ṣe tẹ́lẹ̀ nípìnlẹ̀ ẹsẹ̀ mọ́pa àlọ́yè igi ọ̀parun àlọ́yè iná ń fi ṣe Bonpé tẹ́lẹ̀ wọn àrí sókè wọn àrí sílẹ̀ àgbẹ̀yẹra wọn ojú tá a lè dùkú bẹ̀ a lè sùn. àtùpọ̀ ń sìn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ká ló pákó bóyá ayé ti da ayé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń lò pákó ayé tó ń yí padà díẹ̀ ẹ̀kún pákó là ń lò. ó wá jẹ́ pákó ni ó jẹ́ igi ọ̀parun ní o Bonpé náà ni Bonpé jẹ́ ètò sì wà fún àmì gbogbo fúnra wa jọ ládùúgbò yẹn àjọ sọ̀rọ̀ àjọ ṣe fàájì àgbátẹ́kùn àgbà àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi àṣàrè ìdárayá bí ká tayò ní ìsìn wọ́n tayò wọ́n ta draft náà ẹni ayò ló lè wáyé tán níta àti ọ̀rọ̀ lóríṣiríṣi àṣèdájọ́ agbọ́ information lóríṣiríṣi nǹkan tí Bonpé wà fún nìyẹn nílùú Shàó. lára àǹfààní tó wà lórí Bonpé àgbẹ ibi téèyàn lè sùn ni ó lè nara àtọ̀sán àti lálẹ́ èèyàn wá lè sùn bẹ́ẹ̀ pàtàkì jùlọ nígbà tó máa ń rí ọ̀pọ̀ àwọn èèyàn máa sọ ní Bonpé dilẹ̀ mọ́ ẹgbẹ́ yà bá wọnú ilé lọ wúlò nínú ilé ibi tá a rí ọ̀nà àti fún sùn rè àwọn èèyàn máa sọ ní Bonpé dilẹ̀ mọ́ àwọn míì tí òsùn dilẹ̀ mọ́ gan bá ti lórí Bonpé ẹ̀mọ́ tá a bá ṣiṣẹ́ lọ látàárọ̀ tá a lọ najú lórí Bonpé òfin ni ẹni yóò lọ ṣiṣẹ́ tó bá fẹ́ najú kó bá gbé e lọ ọba pẹ́ ẹlòmíì ò lọ jẹ́ ní ẹlòmíì sì lè wò pé bá jẹ́ kó oru ni yá sùn kílẹ̀ òfin mọ́ Bonpé tó ní àǹfààní yẹn